Africa Content TV. Ìgbòho sà owó bàbá dámì. Ẹ ti rí báyìí o, ṣé ẹ ti rí báyìí? Àwọn gómìnà àwọn náà ní kí bàbá wá o. Ẹ ti rí báyìí Sunday Ìgbòho sà owó bàbá dámì. Irú ẹkùn ẹ ti rí báyìí ìgbà ẹsẹ̀ àṣà Yorùbá TV àti Ajé Olókun. Ẹni báwo yẹn ṣe túyáyá kan túyáyà. Ẹ ti rí báyìí Olúládé la wà yìí, ṣé ẹ ti rí báyìí Ìgbòho sà owó bàbá dámì. Ẹ ti rí báyìí níbi ọlù ọmọ ìgbómìnà ibẹ̀ ni à ń lọ bí tí àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n ti ń retí Sunday Ìgbòho. Ẹ ti rí báyìí. Ẹ ti rí báyìí ṣé ẹ ti rí olóyè Sunday Igboho wọn nìyẹn ṣé o ti rí báyìí. Ṣé o ti rí báyìí.
wà á fásitì wà á ètò sọ̀kalẹ̀ ní o. Ó yá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yẹn sọ̀kalẹ̀. Ó yá sọ̀kalẹ̀. Thank you.